bá ń dárúkọ yìí àti ibi tá a wà yìí gangan. Orúkọ tèmi ni Subair Mohammed Taofeek, ọmọ Ilé Lọ́ba níkà ni mi ní Ògbómọ̀ṣọ́. Ààfin Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́ ńlá wà yìí. Ẹ jọ̀ọ́ bó bá yẹ kí bá mi ṣàlàyé nípa ọ̀rọ̀ tí ó wà ní ilé ẹjọ́ nípa ọba Gandhi àti Imam Taliat àti Ilé Ayilara gangan, torí pé ọ̀pọ̀lọpọ̀ èèyàn ní ò mọ̀. Ló fẹ́ jẹ́ bá ṣàlàyé lẹ́kùnrẹ́rẹ́. Ẹni tó ṣẹlẹ̀ ni pé different ball game ni altogether, yàtọ̀ síra wọn ní gédégé. Kí ni kan tó ṣẹlẹ̀ ni pé ká kọ́kọ́ bẹ̀rẹ̀ nípa Ilé Ayilara. Ilé Ayilara wọ́n ti ní issue pẹ̀lú imam. Kí ló yẹ kan ní issue pẹ̀lú imam ni pé torí pé àwọn kan pọ́n ìmáàmù wọlé láti wá jẹ ìmáàmù, that is Yunus Taliat. Wọ́n pọ́n wọlé láti pé kó wá jẹ ìmáàmù ní ìlú Ògbómọ̀ṣọ́. And at that time àwọn ìdílé yìí ti pariwo. I'm very very unfortunate wípé kò sẹ́ni tó wà tó gbọ́ pípariwo wọn. And at the same time somebody like me, mo ti agitate fún mi, mo ti ń pariwo pé ẹ ọmọ àlélẹ́ gbé wọ̀lú yìí, ẹ mọ yóò sọ ọmọ ìlú kíní kankan. Even at that time àwọn ìdílé yẹn gan fúnra ara wọn wọ́n gang against mi wípé ọmọ àwọn ni yéésù ọmọ àwọn. Torí nígbà náà mo ò mọ kó dóró ọ̀rọ̀, torí pé àwọn tó lọ rí gbé wọ́n ṣe original ọmọ Ilé Ayilara. Àwọn náà rẹ̀ ti dúró lórí pé nǹkan nu ilé yẹn tó bá bàjẹ́ àwọn mind ní time yẹn. So ibi tọ́rọ̀ ti bẹ̀rẹ̀ nìyẹn. A lot of things ó ti ṣẹlẹ̀ lórí rẹ̀ débi pé àwọn ìwé ń bẹ, petitions wà lóríṣiríṣi tó ti wáyé, débi pé a ti face different type of panels. Gbogbo àwọn panels tá n face yìí, to God be the glory, and discover pé ọmọkùnrin yìí is fake. But so unfortunate wípé do we say we are daft? Is that the word I want to use for us? Are we daft? So ọpọlọ wa ló sùn ni, but àwọn tọpọlọ wọn ò sùn, wọ́n jáde wọ́n jẹ́ ká yọ ọmọ pé ọpọlọ àwọn ò sùn. Wọ́n jẹ́ kí wọ́n mọ̀ wípé nítòótọ́ ọkùnrin yìí kìí sọmọ Ilé Ayilara. At the end of it all, a ti ń po kíní kó tó pé kábíyèsí òdì. Ìgbà tí kábíyèsí dé fúnra ara wọn ló kẹjọ lọ síwájú kábíyèsí, kí ṣe lómi ló kó lọ, òun gangan fúnra rẹ̀ ló kẹjọ lọ síwájú kábíyèsí. Kábíyèsí láwọn ò bá wa dá sọ́wọ́ ẹ̀sìn. Tó bá jẹ́ ọ̀rọ̀ ìdílé, no problem. Tó bá yẹ pé ọ̀rọ̀ ìdílé ni, after all said and done, lọ sọ́dọ̀ àwọn ẹbí rẹ̀ kó lọ rí sẹ́tù rẹ̀. No. Ó ní lọ rí bá wọn. That is the first time lórí show wípé òun ò ṣetán láti gbọ́ ọ̀rọ̀ lẹ́nu kábíyèsí. Òun ò dẹ̀ ṣetán láti obey kábíyèsí. From day one, because like he rightly said, wípé láti bẹ̀rẹ̀ wá lòun ò like kábíyèsí. Òun ò dẹ̀ support kábíyèsí. And that boy is not talking on his own. It's another chapter entirely. Because Ògbómọ̀ṣọ́ òfura, wọ́n ti build carcass àwọn mafias kalẹ̀ l'Ógbómọ̀ṣọ́. Àwọn èèyàn gẹ́gẹ́gẹ́gẹ́ ló ń push Yunusa. Wàláhì wò bí mú Yunusa dá. Kò tó bẹ́ẹ̀. But àwọn mafias tó wà níbi pé àwọn kan compete pẹ̀lú kábíyèsí. Today, Ọlọ́run ní kọjá mọ́ kábíyèsí lọ́wọ́. Àwọn kan gbà fọ́lọ́run, àwọn kan gbà fọ́lọ́run. Today àgbà fọ́lọ́run lábẹ́nú wọ́n lọ team up pẹ̀lú gúrùpù wípé yóò jẹ ọmọ ìmáàmù wa ni ẹ má lé ní ìyẹn wà ń bẹ̀. Àwọn èèyàn wọ́n tó wà lọ rí disguise lórúkọ wípé àwọn protect ẹ̀sìn Islam ní o, àwọn ṣe kíní ní o, tó fi mú mufti ọmọ lásán láti Ìwó tó débi tó lóun kó gbó bọ̀ wá pé kábíyèsí Christian ní kò yẹ kó lè yọ mùsùlùmí, tó bá fẹ́ yọ mùsùlùmí àwọn dì pẹ̀lú kábíyèsí this and that. Kò sọ níbòmí, ilẹ̀ bàbá wa níbi ló ti wá boast. Ó boast gidiga. We have the video. But God bless Gandhi. Ọlọ́run bá yóò jẹ́ kẹ́mi wọn kógun. Ọlọ́run bá yóò jẹ́ kẹ́mi wọn kógun fún wa. Ọlọ́run jẹ́ kẹ́mi wọn kógun fún wa. Amen. So by so doing, kábíyèsí ni I want peace on my land. Ẹ̀yin Mùsùlùmí, come together. Àwọn ìdílé wa, kálukú sọ tẹnu wọn. Nínú bẹ̀yẹ there and then kò sí sọ pé mẹ́rin lọ ní gbogbo ayé ló ti mọ̀ pé gbogbo ń tán lọ rí mú wá irọ́ ni. I'm putting it to you now and I'm challenging you sir. Ó ti sọ fún gbogbo ayé pé àwọn 14 ni àwọn 14 àwọn 15 ni ìyá àwọn àbí bàbá òun bí
ó ní ìyá òun lórogún, ó ní méjì ni wọn, àwọn orogún yẹn dà ìgbìmọ̀ àwọn ọmọ 15 àbí 14 wọ́n ṣe ń gbẹ́ nìkan létí nínú gbogbo àwọn ọmọ bíi 15 tó kù sáwọn yòókù ti kú ni. kámọ̀lẹ́ lẹ́nìkan tó lè jáde pé ọmọ yìí bọ̀dá mi ni eléyìí, àwọn tó ń pera wọn níbọ̀ tó ń pè níbọ̀ ọ̀dà wọn tí wọ́n ń jáde, àwọn tó jẹ́ pé ayé ti kọ́ tiwọn ni wọ́n kàn ń fẹ́ ká yọ́ ọmọ wọn ni. ẹ pé kí wọ́n wá sí gbòòrò Ògbómọ̀ṣọ́ kí wọ́n wá dúró láàrin gbogbo wa báyìí àfin ni wọ́n wáyé kí wọ́n wá sáàfin Ògbómọ̀ṣọ́ pé sọ pé àwọn làwọn jábúrò sí inú sá kí wọ́n give history báwọn ti ṣe jẹ́. ẹni tó pọn Yínúsà wọlé tẹ́ ń pè ní Yusuf àjọgbẹ́jọ́ sí ni. mo dúpẹ́ fọlọ́ pé nígbà tí mo sọ̀rọ̀ èmi pẹ̀lú yín jọ ń sọ̀rọ̀ pẹ̀lú àwọn ọ̀gá mi tàjọ ṣiṣẹ́ pọ̀ nígbà tí mo fi ṣiṣẹ́ ní Jos àwọn èmi pẹ̀lú wọn jọ relate. kì í sí pàǹdọ̀ relate pẹ̀lú ọ̀rọ̀ Yunus no we are discussing business pẹ̀lú wọn. láàfin jọ sọ̀rọ̀ ẹ̀yin náà gbọ́ díẹ̀ nínú rẹ̀ pàǹdọ̀ discuss business ni. ìrùkú bá mi yìí so I live in Jos for numbers of years. I spent like 3 years in the north. That is it. And it's written. Wọ́n bá tó lọ ní kápá ṣe gbogbo àwọn ọmọ tó ń kó kiri pé tó mọ búyẹ̀ tó mọ ṣe kíni I work tirelessly. Mo ń ṣiṣẹ́ company bíi méjì mẹ́ta pọ̀ for me to survive. Wọ́n láì mú kí sọ̀rọ̀ I work in NASCO, I work in Shinko. And I'm a freelance. I'm blessed. Technically ọ̀pọ̀lọpọ̀ àwọn machines ni mo máa ń ṣe àwọn mọ́tò mo pọ̀lọpọ̀ these fools àwọn yìí sórí burúkú tó ń kọ́ kálẹ̀ káàkiri táwọn òbí lọ waste owó lọ́wọ́ I did not go to school I'm better than you that go to school. níjọ́ tí ilẹ̀ bàbá yín kọ́ yín nínú ìwé you are daft ẹ̀rọ ìjókòó kẹrù ọpọlọ yín kẹfì sọ̀rọ̀ kẹfì wọ́n tẹ fẹ́ ṣe ọmọ kékeré kan wá dé wá darí ọpọlọ gbogbo yín dànù. ẹ̀wọ̀n bó ṣe bẹ́ẹ̀ Muhammad Taofeek ọ̀lẹ́yìn dàlámù ọpọlọ burúkú ni I have trained children I have trained people. Even in football field, I have my certificates. I've got C, I've got B. I trained myself to become a coach. I sponsor myself for it. That's the truth of the matter. Go and find out. I have a football team, Sky Manchester Football. I hold that team, jersey, ball, everything for 11 years. You know what it takes for you to have a football team? Do you understand what I'm saying now? So I'm just saying this in challenge of all those useless guys, jobless. I mean, who is jobless? You see me, what am I discussing? Discussing business. I decided to go on YouTube because only people say, hey, me, everybody must do that. Qu'est-ce que tu veux me faire? But tu veux beaucoup de gens qui off your way, yala yayi. Si tu veux yala yayi, comment tu pas ni? Tu peux faire bouni. Masi bawo lori yala yayi. Because you people are senseless, you are daft. I wouldn't have gone to the hello gbogbo nǹkan tẹ́ bá rí nípa mi lórí YouTube. Me ní sọ fún pé like and share. Like no, I don't wait for that. Because I have something doing. Did you really understand what I'm saying now? I am not off track. I'm just telling you based on the cutting law because a lot of things has come out for me to shut up. But I'm not meant for that. Àtisẹ́sẹ̀ lórí pé ìmọ̀mù ṣe mo tún mú example oríṣiríṣi wa mo ṣe ní tí ìdáhùn tó ti gbà mí jiyàn ní just nísìn nítorí ìrọ̀kọ̀ wáyé níbi tí mo ti wá. Ọ̀fà ní àṣàṣì ní kíní kankan mo ti have passed through it ọlọ́run jẹ́ kọ́kọ́ kan ní kẹrìnrún rẹ̀ kẹ̀mọ́ what I'm passing through. But because I stood with the truth, we have freedom. That is the truth of the matter. So we came out, we shout. Kò rí bẹ́ẹ̀ irọ́ ni wọ́n kọ́ wọ́n gbọ́. Wọ́n dé wọ́n kúrò ọmọ Gandhi. Bàbá Gandhi. Gandhi lọ fẹ́ lé o. Gandhi ni ọ̀fẹ́ náà rẹ̀ Christians ni. I will continue saying these things on and on and on and on. Yes, ẹ jẹ́ ká sọ pé bàbá Gandhi fẹ́ yọ. Tí bàbá Gandhi bá yọ, ṣé Paul náà fẹ́ fi síbẹ̀? Àbí Michael? Àbí Joseph? Common sense. Kí ni ìṣe ń bà mí nínú jẹ́? Ṣé kàwé? Àwọn òbí náà waste owó lé lórí o. You are so daft. You are daft. Àwọn òbí yẹn kan sọ pé yín nìkan ṣe nǹkan oṣù yín dànù ni. A Christian chief, a Christian Oba, a Christian Shaun want to remove an imam, a Muslim, as an imam. Abi, if so be, ipò bá ṣe Michael na fẹ́ mú wá ní àbí Joseph, àbí Paul,
lo ọpọlọ yín ẹ̀yin wèrè. I use the word for you because you did not make use of your senses. I told you this morning when I was in the court, really, I will say words, but before I say it, I've already checked it myself. Is this word I want to say? Is it right? If it is right for me to use it for them, they are daft. Daft. Àkókò bí ni wọ́n. Gbogbo ọ̀tán tẹ̀lé. Gbogbo. No reduce ẹnìkan. Gbogbo ọ̀tán máa tẹ̀lé yín sá. It's a daft. It's a disgrace to the society. A logic, a simple arithmetic, a simple judgment. Ẹ̀yin márùn-ún jọ dúró. Fóònù ẹnìkan sọnù. Ẹ wá ń try láti trace ẹ̀. Ẹ wá bá lọ́dọ̀ Mr. A. Gbàtẹ́ wá lọ́dọ̀ Mr. A. Ẹ̀yin yòókù wá sọ pé Mr. A tó gbé fóònù Mr. B. Ìwọ Mr. A wàá mọ fóònù yẹn lò ju ti Mr. B lọ. Mr. A nìkan mọ̀ ẹ́ ló lọ. Tó pé Mr. B ò mọ bá ṣe ń lo fóònù. Gbogbo ìgbà tí orí ìdílé yín bá dé wọ́n gbà lọ́wọ́ yín fẹ́ lónìí. Wọ́n sọ pé ẹ̀ mọ̀ lò. Did you understand what I'm saying now? Ibi tí wọ́n ti bẹ̀rẹ̀ ni ẹ. Lọ́ máa fi kọ́ ọmọ Gandhi. Bàbá Gandhi. Kó lọ́ máa kó sí kárí yín pẹ́. Just like that, ẹ̀wọ̀n bọ́ọ̀bù bọ́ọ̀ ṣe daft tó. Àwọn Hausa wọn pè nìkan. Sọ́nsún lè wáyé wíyà. Tẹ́lẹ̀ kò kí ká máa ṣe. Ẹyẹ tó bá lóun ti gbé púpọ̀ jù ọrùn báyìí. Ẹnikẹ́ni ẹni páńpẹ́ tí mo mú. He feel he can beat here, he can beat here, he can beat here, he can beat here. Ó gbé kábíyèsí lọ sí court. Ẹ pé kí ló gbé kábíyèsí lọ fún court sí? Òun ń gbọ́. Òun sì ń feel. Òun sì ń rí bẹ́ẹ̀ ni pé kábíyèsí fẹ́ yọ òun gẹ́gẹ́ bí imam. Ó wá sọ fún gbogbo ayé ibi kábíyèsí Christian ó fẹ́ yọ òun. But he's making use of the social media. Social media mẹ́wàá lórí. Did you understand? He's making use of social media. Tó tó bá ti sọ̀rọ̀ kan nísìn, àwọn èèyàn 2,000, 5,000, 6,000 wọ́n ti post ẹ̀ káàkiri fúnra wọn. The impression tí kìíní yẹn give ni pé kábíyèsí dé láìdé. Kábíyèsí fẹ́ yọ imam lórí kíni. Lórí kíni. Òun gan fúnra rẹ̀ kíni. On a good day, let me use this word for you, sir. Ó tó ọmọ ọ̀dọ̀ kábíyèsí. Ní bá gbé ọmọ ọ̀dọ̀ kábíyèsí di ó tó sílé tó torí tó ò lè débẹ̀. Ó ní ìwà tó fi lè ṣe kó débẹ̀. Nínú nǹkan tí wọ́n fi ròyìn Ànábì Muhammad sallallahu alaihi wasallam ní ìwà kò sí lára ọmọ bẹ̀rẹ̀ yìí. Bọ́bọ́ yìí lè pàrọ̀ fún àpòkò kò dìde yẹ́ ìrúsà ń parọ́. Ìrúsà ń pa ìjọ́ni lọ. Lẹ́nu ọjọ́ mẹ́ta inú sọ pé bàbá òun kan nígbà tó ti wà lọ́mọ ọdún márùn-ún ti ń kéwú òun ti ká inú kiri bàbá òun kéwú bó kiri. Ó wá kọ́ ẹbí ọlọ́kadà jọ. Àwọn kan fẹ́ lò fún terrorism. I read in my Facebook, I'm searching for the word to use for them. And I've got the meaning. But I want to be sure. I want to be sure. So if you need that benefit, boy, I'm doing something against the law. They are terrors. They are able to attack. You saw it yourself today in the court. Èrò náà ń fẹ́ àbáwọ̀ èèyàn. Àwọn èrò tó sírí kí ni wọ́n rí. Wọ́n fẹ́ dá wàhálà rẹ̀. Even àwọn èèyàn wá tó lọ rẹ̀ kírun for peace kẹ́ tó lọ rẹ̀ kírun pẹ̀lú wọn níbẹ̀. Salman lọ rẹ̀ kírun pẹ̀lú wọn níbẹ̀. Ìgbógbó òjòkó kan kírun. Ibi tó jókòó síbi àwọn bẹ̀rẹ̀ sí mọ́ gbá Salman. Wọ́n bẹ̀rẹ̀ sí mọ́ gbé wọn ṣépè. Wọ́n bẹ̀rẹ̀ sí mọ́ bí ewu. Is that Islam? Is that not terrorism? Ṣé ìwọ bá lè jáde láti ìwé tó lè wá sóbì mọ̀ṣọ́ ti wá mọ̀ ìròjọ́? Didn't he terrorize? To say to terrorize. Ọwọ́ terrorize wọlé. Idiot wọn wá sọ pé nǹkan tí ń rún mí nínú wàláì kò sí àti ìdúpẹ́ fọ́nà wọn ti tarí kéèsì rẹ̀ dànù.